Oh, yeah. Mommy, follow me. Banana, follow me. Sorry, guys. Yeah, I think there's a new invention now on Facebook. When you're doing your live chat, it ends your video automatically after an hour, 55 minutes or so. So it's been notifying me that the video is going to come to an end. That video was not flagged, is there. I'm going to upload it on my YouTube later. So trust me, all my work are always saved. So don't worry. If you need to rewatch the video, I should unblock Lola Sam. Kilo dete block Lola Sam. Oh, thank you so much, Yeye Dupsi. Olugbodi, God bless you, sis. God bless you. So, thank you guys for coming back to join me. I am only going to be making reference to all the evil atrocity this woman has committed. Because you see, when our followers talk, all their attention seems to be on me. And I always want to ask them what other people has actually done to this evil woman apart from myself. Okay, let's say Abike on Lara Mommy Wani, Sisi Wan, Alawoku, Eruaro, number 44. I said, kill àwọn tó kù ṣe fún. Kí ni Dúpẹ́ Godwilly, mother ṣe fún. Kí ni Ṣẹ́gun Òdùsù ṣe fún. Kí ló túnbọ̀ àpò ẹ̀wà ṣe fún ìyá olórí burúkú yìí. Kí ni Wọnúọlá ọmọlọ́mọ tó lùsù ọmọ kí ló ṣe fún Esabod lójijì. Tell me, can they come out to answer all this question? What has Wọnúọlá done wrong to her? I was approached from nowhere. I was called out of the blue that someone needs my help, my assistance, and I asked them what is the assistance. What does the person want? And then they said, there's a woman that has just lost a child that Esabod has blocked on a wall. She called the woman a scammer. The bereaved mom. That Esabod called the bereaved mom a scammer. A lady that has just lost her child within 48 hours. This evil woman called Esabod put the picture of the dead child. The dead little angel. That girl sleeping in peace. That evil woman actually posted a picture on a wall to mock the mom. How can you put a picture of a dead child on your wall just to mock the mother? And when the mother approached you, the next thing is this evil woman asking her, what if you lose a child? Are you the only one that has lost a child? I lost my child. Is the child you lost a doctor or a lawyer? I've never heard anything like that before in my whole life. She's such a bitter woman. She's got issues. Kò lè bention fún Esabod, kò lè ra, kì ra fera, kò lè san fún. Gbogbo ogun gbogbo ivu e tó ń wish èmi Abike wo. Nǹkan fi ń sanra sí ni. Bí be gbéra sọ́kàn máa rí gbogbo rire mi lọ́tùn ló sì ni. Wá máa búra, wá máa jáwé jura, wá máa búra ẹ̀jẹ̀ ni pé mi bá mọ̀. Mi bá má ta sí ọmọ yìí rárá. You are such a wicked soul. Tọ́mọ́nita ló wà envious jù láyé fún oríire. Ìwọ Tókunbọ̀ Àṣàbí kẹ́ni máa ní òun ló wà envious jù. Ó fẹ́ káwọn tó wà ní around ẹ̀ kan tà. Ògbólí ayé ẹ̀ ìsirọ́. Ìjọ́sí tó ló ní reference number mi. Ṣáwọn èèyàn kì í bí ẹni pé the reference number you announced. How come it's not for Abike Jagaban? How did she go home to Nigeria and come back? Oh, yẹ kójú má tiẹ̀. The Akpeke lady that has done nothing wrong to you last year. That you lied that she's got HIV. Esabod, have you forgotten, you evil woman? What has that young lady done to you because she is Kudi Dolapo Yusufu's follower? Kudi Dolapo's fan. You single-handedly picked her out of the whole lot. And then you tag her with HIV. You lie to the world that she doesn't have a womb. Can you see how wicked you are? The magnitude of the kind of wickedness you have done to people on social media. Kò ní ìyá Àṣàbí. Ó follow máa ṣe. Àwọn tó máa
tẹ̀lé tó máa pariwo Àbíkẹ́ kíní kan sọ fáwọn tó kù yìí o kí ló tún bá po ẹ wá ṣe fún ẹ tó fi jẹ́ pé èní ọ̀la irọ́ ni kí ni Naomi Bayasi ṣe fún ẹ o ọdún tó ti jókòó sórí kéèsì Naomi Bayasi olórí burúkú olè Àṣàbí ṣálẹ̀ jẹ́ kí ni Naomi Bayasi ṣe fún ẹ tó fi hate so much kí ló ṣe fún ẹ kó sọ fáyé kó fi tèmi Àbíkẹ́ lẹ̀ jẹ́ ká tún fèsì tàwọn tó kù mo fẹ́ kó rí gbogbo ayé tó ti bá ayé wọn jẹ́ so tó bá máa sọ́nsẹ̀ kí n rí kankan sọ Àbíkẹ́ bá ayé èèyàn jẹ́ èmi ti ka bí èèyàn 10/10 nísìn Ẹsábọ̀dù bá ayé àwọn èèyàn jẹ́ lèmi ń sọ Tòkunbọ̀ bá ayé àwọn èèyàn jẹ́ kí ni wọ́n ṣe fún ẹ ìgbà tó rò pé bóyá o máa stigmatize Naomi kí ló sọ olólọ́yàn mẹ́ta oníkáwọn ayé máa sọ fún torí pé wọ́n dìdí sọ fún ẹ̀pọ́yàn kan wà láàrin ọyún ẹ̀ ẹni tẹ́bi mílíkì bá ń pa nínú ẹbí ẹni kò ní kó wá mọyàn gidi tó pàrà tébù láyà Naomi ẹ ní nǹkan kan tó ṣe nọwọ́ sí pé lárí lélẹ̀ láàrin yín visa miss road gbogbo sórí wèrè tó sọ we don't want Abike in UK Ọlọ́run ló ka comment àwọn èèyàn máa ń bù mí pa ní Abike jọ come and live in Canada Abike jọ wá ní ìdíẹ̀ America Abike jọ ṣó lè wá sí France irú talent bí titi ẹ la fẹ́ I would never go out to slander anybody anything bá pick ọ̀ṣọ́rẹ́ mi àti jíbìkà máa jà kú ni tí ó kàn yà lájà yín èmi ọ̀rọ̀ yín ilé bá parí ìjà ọ̀tá ayé mi ni bẹ́ẹ̀ ni kò kún anybody ẹ̀yin náà bá ti níjà mi ò ń dá sí torí mi mọ́ mo sì mú wèrè kan nú gúrùpù yín lánàá ìgbà mo rí pé kò ṣe mí mo rọra filẹ̀ pé ó lọ bá kàtó tí n bá tún rí owó ẹ̀mí báyìí máa ṣe ṣégè fún ẹ ẹ̀yin lẹ kọ́ wà ní bó ṣe ń blog wickedness mo sọ fún àwọn ọmọ mi náà pé it is high time we pay them back in their own kind ẹ blog goddamn motherfucker yálà yàpọ̀ ní máa pọ̀pọ̀ ẹmọ anybody tẹ bá lórí ibi tí wọ́n ti ń bú àwọn ẹgbẹ́ èjì má sọ fún mi kí ni àwọn èèyàn wọ̀nyí ṣe fún ẹ at your age olóòfẹ́ dá sí ẹjọ́ tí ó kún ẹ olórí burúkú ńgbà tọmọ ẹ rìn ìyà tó bá jẹ́ lómi ló fowó wá oko lọ sí India tí ọmọ ẹ lọ mú ọmọ lọ́mọ lẹ́rú láti India tó tàn lọ lépo òun fẹ́ lọ ṣèwé fún pẹ̀lú 2.5 years ọwọ́ ẹ̀ bọ́sẹ̀ àkín oṣó tó bá jẹ́ ọmọ ẹ náà ṣe fún ni wàá ti paṣadé o àmọ́ ńgbà tó di pé ká lè sọ kó lè lérò lẹ́yìn kó lè lẹ́ni lẹ́yìn kó má bàa jẹ́wọ́ nìkan ló máa dá dúró ó yà tọ́ọ̀nù ẹ̀ just to favour your team oníbọ̀lì rí òòdà olórí ibú ní ẹ̀ṣẹ̀ bíwọ̀ náà bí ọmọkùnrin gbàdúrà kí wá lé ọmọ ẹ̀ tó bá máa fẹ́ yàwó kó jẹ́ pé ibi tó ti máa lọ máa de pampers tá máa fọ̀gbẹ́ láì tí fẹ́ yàwó tọmọ yẹn lọ máa dókó mọ lára káàkiri tó máa fòun délé adélé ìyá onígbẹ́ gbàdúrà kọ́mọ ẹ̀ ṣàgbàkó orúṣàdé upiano tí ẹ lóòótọ́ tẹ máa ń sọ fúnra yín ìfún ní tẹ bá tilẹ̀ kọ́ ẹ máa ń sọ fúnra yín tòótọ́ pé àmọ́ mi mo máa fi àjọ ọmọ yẹn lóòótọ́ kí n má parọ́ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ mọ́ kò bá dáa gbogbo yẹn ẹ ní conscience rárá ẹ ní kan tó ń pè ní human feelings ẹ kí wà sensitized tẹ bá ṣe bí ọ̀rọ̀ yóò bẹ́tà títà pààyàn look at you ó yẹ kójú máa tì yín kẹ lọ bínú kú ni kẹ lọ para yín wọ́n gbogbo last year yẹn náà wọ́n yí àyí ṣó mọ́ iye èèyàn tó blog tán ó parọ́ mọ́ pé Jùmádé àwọn tó blog nínú group mi Dayọ̀ ní o gbogbo wọn mi ò lè kà wọ́n tọ́tẹ́ pé tọ́mọ́tò ti comment pé àwọn like Abike Jagaban you pick on them and you blog them until tí ogun wọn bẹ̀ sí ní change orúkọ wọn tán lo fake profile èmi mọ̀ pé àwa ta máa pay price máa pa the beginning but mo mọ̀ kó máa já síbi tó já sí fún ẹ lọ́jọ́ èní pé ó máa dẹ́ ní ẹ̀ tó máa ṣẹ̀sìn gbẹ̀yìn ní Tòkunbọ̀ èmi Àbíkẹ́ ni mo wá ṣí ojú everybody the eye opener bẹ́ẹ̀ ni queen of Facebook mi ò gbowó ńbẹ̀ wọ́n fi mí jẹ ni ṣebí ìbànújẹ́ ayé ló jẹ́ fún ẹgbà tó gbọ́ pọ́n náà fi mí jẹ Ajagungbadé Tòkunbọ̀ ó fẹ́ para ẹni ó sọ títí ó lọ sọ pé èmi gangan ni mo deserve Ajagungbadé did you listen to yourself when you said that inú gbogbo yìí ẹ̀ mi ìfẹ́ kankan kó ṣàbá mi mú Ajagungbadé you are a blood of shame disgrace regret apology òun ló jẹ́ fún gbogbo òun ẹ I won't say to the entire women generation because you're not part of us you're actually a beast you belong to the zoo ẹranko ayérayé àti tọ̀run ní Tòkunbọ̀ Àṣàbí ọmọ abọ́dẹ rìn pẹ̀lú gbogbo àwọn tó kó jọ ọmọ ń pè ẹranko
ní kí àwọn tó bá ní ọpọlọ nínú yín kàn máa tẹ̀lé ọ̀rọ̀ mi pé màmá tí ń bá yé àwọn èèyàn jẹ́bọ̀ ti pẹ́ o eléyìí pọ̀ díẹ̀ o tó bá jẹ́ àwọn ní ẹ̀gbọ́n àpèké àdè kí náà máa ṣe ń gbà tí ọmọ yẹn ò ṣẹ̀ torí ó ń fọ́lé Kudirat Dọlápọ̀ Yéṣùfù tó lọ parọ́ ọmọ tó ní pé ó ní HIV tó sọ pé kò ní womb tọmọ yẹn bá máa fọ́kọ kí ló fẹ́ kọ́kọ́ ẹ sọ kọkùnrin máa gbé jùlẹ̀ ọmọ kékeré tó wà in her 20s probably late 20s sí 30 tó bá jẹ́ ọmọ tó bínú ẹni ṣo máa fẹ́ kọ́ tàgé ẹ̀ pẹ̀lú HIV ṣé tó ọmọ tí ẹ bá ní HIV torí agbọ́pọ̀ àwọn ọmọ ẹ̀ náà ní ṣé wọ́n máa fẹ́ wọn gbogbo ọgbà yẹn kò mà tí sẹ́ni tó lè wojú ẹ̀ gbogbo òkà tó máa ń ṣe nìyẹn lórí social media ó ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀kẹ̀ tó kún bọ̀ ó máa bẹ́ mọ́ Kudirat láì ṣe pé Kudirat lówó ń léṣẹ́ ẹni ẹlẹ́ni everybody tó jáde lórí social media ló threaten ní stay your territory felt threatened because of the emergence of all of us. We are brainier, clever, smarter, more educated, more presentable than you. So definitely we will have our crowd. Èmi máa rí Kudi máa lérò tiẹ̀, mi máa envy ẹ̀ rí. Kudi máa rí pé Abike Jagaban lérò tiẹ̀, Kudi ó máa envy mi rí. Instead, gbogbo wa máa ń share shoe ara wa ni we support each other. In one solidarity we all stood. Yeah? We supported each other. Èmi ni mo dé last èmi gangan ni kò yẹ kí Kudirat máa support jù pé jọ̀wọ́ l'Abike dé tó ti lérò tó yìí. Tí ṣe ń ṣe show ló máa support mi. Tèmi náà bá rí òun náà máa lọ support ẹ. We share each other's show. As long as the topic is interesting, educative, and, you know, innovative, we tell each other, let's share it, because I know that my crowd will need that information. And whenever I'm online as well, she always know that our own crowd might need my own information. We celebrate each other, even though we weren't at the verge of the success of running a show. But the little Tajon She, oh, encourage Arawa. She was a sister. I love her with every ounce of my bone. I will forever love Kudirat Aduni. She is a decent, well-cultured lady. Remember when I was testing you, Loju? She was still reserved because of Moleni. Gbogbo be mi ṣe ń gbé ye ṣe pé bí ọmọ Òyìnbó. Kudi ó máa lè sọ̀rọ̀ ó máa ń wò ẹni bó ṣe ń bú tó ń bú ye tó ń bú bàbá ẹ̀. Èmi ò rán ye, èmi ò rán yan ọmọ Òyìnbó lèmi, èmi ò tẹ́ in lankuri tó yẹn mi ò lè hype ara mi kíní. Oyi ìyá kan bá ṣe wèrè ẹ fojú ẹ̀ gbolẹ̀ ni tàbí ke Jagaban. Gbogbo ba yẹn Kudi ó máa bú ẹ̀. Bẹ́ẹ̀ ló ń bọ́ta ló ń bu ní gbèje ló ń bu ní gbẹ̀jọ ló ń ṣépè fún gbogbo àwọn crowd Kudi náà ó máa lé wọn lọ́ngbà yẹn èmi bá Kudi ní orí show ni with a lot of crowd tí máa lọ yọjú wò pé ṣé báwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ rẹ̀ tó máa sọ fáwọn yẹn má ṣàbòsí ẹ má ṣe kíní kan sọ̀rọ̀ ẹ̀yin she is one of my inspiration. I wouldn't lie to you. On social media, on Facebook, she inspired me. Because ọ̀rọ̀ ẹ wà educative kò ṣerú gbogbo gbájú ẹ̀ scammer tí wọ́n máa ń lò yẹn ṣe rí gbogbo yín bá ti fẹ́ di pẹ́ta mú kíní kan ẹ wà á tì bọ̀ wọ́n má bú mi ta ló sọ̀rọ̀ ńbẹ̀ yẹn kò stop the fuckery ta ló sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tó ń bú mi yẹn àbórí rẹ̀ ò burú òbòyé ẹ̀ náà ni bó ṣe máa bá àwọn crowd ẹ̀ sọ̀rọ̀ nìyẹn gbà yẹn òbòyé orí yẹ̀ ló burú ìyá yín wàá mọ mú ìyá yín máa jẹ́ kó block ẹ̀ off kó wojú mi dáadáa máa block ẹ̀ dànù ó mọ̀ kẹ́mi ò rán yàn lórí show mi Ibo admin block Jide off blocked. Ga. Goo. Oh, rántí ọwọ́ ẹ kò ní yẹ gbogbo ọwọ́ olóṣì tó ń kó kiri bí títa lazo fake àti dá padà sínú àbàyà ẹ. Pé dá padà. Èwo ni wèrè. Ìgbà yẹn ǹjẹ́ wo gan rí àwọn Bukky Jesse lẹ́yìn ẹ. They weren't your ardent follower, remember? Folashade was not appealed to you. You weren't attracted to her either then. But now that you all need each other's strength to fight Abike Jagaban, were they dead during those shows of yours? Why? Because they don't want to be identified with you, dirty slug. That is why. Wọ́n fẹ́ bá ẹ tó onídọ̀tí ni ẹ́ Tókunbọ̀. Ó lè ríru Fọláṣadé ó bá rẹ̀ nú gọ́tà lójijì yọjú sínú ọ̀ràn tí òkun ẹ kó gbé ẹ̀mí òun ni Rupiano fi bá rẹ̀ ń bí báyìí
ó fẹ́ ṣàtàché ni ó fẹ́ wà known. I'm sure she's enjoying the stardom now. Yeah. Àbí bẹ́ẹ̀ kọ́. Same thing pẹ̀lú ẹ̀yin Jesse, gbogbo ayé ò máa mọ̀ pé Jesse máa ń ṣe odù pé ó lè ní òná kí oníke fake ya ni. Àwọn ọmọ mi ọkùnrin mo ní anybody ó bá wùn kan. Bo bàbá ń bá obìnrin olórí ibú tó yẹ kó wà nínú kitchen kó máa tún lè ṣe kọ́kọ́ ẹ̀ lọ máa knock kó máa mú wálé. Àwọn ọmọ mi bá ní àtọ̀rọ̀ iṣẹ́ ọpọlọ ni èmi ò ṣàmọ̀ àwọn ọmọ mi ń ṣáṣẹ́ lóru májí o. Nice ọmọ ni ẹ ṣáṣẹ́ kẹ́ kó wọ́ wálé kíyàwó. Ẹ bá ti ń bóbìnrin di àwọn iṣẹ́ kan ẹ máa tẹ́ ni. Ó lè nìyẹn tiẹ̀ ọmọ alọ́kọ́ lóhun kígbe ni nígbà táyé ẹ̀ máa bàjẹ́ tán ṣe bẹ̀rẹ̀ ó kọ́kọ́ ní I'm gonna be doing giveaway Sunday. Abike inspire gbogbo yín mo ń lé yín léré ní gbogbo ọ̀nà whether you like it or not because she never did any giveaway Sunday last year. She never did it. I'm gonna be teaching you about fashion and style. In fact ẹ̀yin fancy mi èmi Abike gan mo máa bẹ̀rẹ̀ fashion and style soon. Èmi náà máa bẹ̀rẹ̀ fashion and style. Ṣé rántí pé nígbà tí mo bẹ̀rẹ̀ no cyberbullying àwọn náà láwọn ṣe no cyberbullying. Wọ́n tewé mi gan ti tewé ẹran tó gbogbo àti máa ń tewé yé purọ́ ọmọ yé kéjì ti ẹ bàjẹ́ tán ewé kan máa tẹ̀ lọ́kọ mi kiri fún yín ní last year èmi gan ta mo fi yewé pa kò kan èmi kò kan anybody. So now tell me kí ló dé tí àwọn ọmọ yìí ò ṣe so mọ́ ẹ ní last year kamari handwriting ni Làfúnkì gbogbo wọn lórí wọ́ọ̀lẹ̀ no àwọn Làfúnkì ń wú ẹbí ẹni ẹ̀tẹ́ ní àǹtáyé ti bàjẹ́ àbòsí àti rìkíṣí ló gbé Làfúnkì làfíòdì làbáyé jẹ́ sí abẹ́ ìyẹn ò lọ́rọ̀ tó máa sọ tó bá dúró sórí láì tó lóhun sọ̀rọ̀ mi àwọn èèyàn wá wo yẹ̀yẹ́ ẹni pé Làfúnkì shut the fuck up you ain't got nothing to say about Jagaban mo live exemplary life òun ló ń wò yẹyọ kan bẹ̀ pé ìgbà tó yẹ kó tán fún tẹ́ ń pariwo jíbí kẹ́kàn ìgbà yẹn gan Jagaban túbọ̀ tó tún lóhun ṣe ṣó tún pùlù yálàyà crowd. How was I energized? Orí ọ̀fẹ́ Ọlọ́run ọba ni òun ló motivate mi ló inspire mi ló push mi òun ló empower mi débi tí ń dé yìí Ọlọ́run àti irú àwọn èèyàn bí Yèyé Kúdí Dọlápọ̀ because I kept following her. She was so consistent and persistent about whatever regardless of what she was going through with you Tokunbo. I love Kudi so much. She's like a sister to me. I swear to God. She is like a sister. She's a source of inspiration to me. Cause kò dé lóhùn. Gbogbo gbàyàn àti ìráwọn sister Naomi kan lè dé lóhùn dáadáa o. Tọ́n bá jáde lẹ́ẹ̀kan padà wá tún kó wọn láyà jẹ. I'm sure pé Naomi àtún wò pé kí lóhùn máa tún sọ yìí olórí burúkú yìí. Kẹ́rẹ́kẹ́rẹ́. Èmi Naomi máa yí sí ẹ̀. Ó rántí gbogbo àwọn èèyàn tó tún bẹ̀rẹ̀ sí ní bẹ́mọ́ lẹ́lẹ́yọ ẹ̀yọ́ ló ń bẹ́mọ́ gbogbo wọn ní last year tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ wọ́n títàn ó ń ṣe bí ajá ilé kuru everybody tó sọ̀rọ̀ Tókunbọ̀ ló attack lórí social media kí ló dé jẹ́ káwọn ọmọ ẹbí ẹ pé màmá mọ́mì kí ló dé tẹ́pẹ́ yìí nìkan gan lọ́ta gbogbo ayé torí apparently Abike Jagaban nìkan kọ́ lọ́ta yín lórí social media. You started with all of us since last year. Ọ̀túnba àpò ẹ̀wọ̀ òṣẹ́ ó fẹ́ kó rún ẹ náà ní Ọláníyì ó dẹ̀ lóhun ò lè rún ẹ ó lóhun stink ó ní tí ẹ ti bàjẹ́ ó lọ́lọ́hun ò ní fi àpadà sí burúkú sínú ọ̀rọ̀ òun ó máa mú Mr. Ọláníyì ní ọ̀tá. Remember how you lied on that olùṣọ́ to lying on the sick bed tó parọ́ fún gbogbo ayé pé olùṣọ́ yẹn wà lórí life support machine olùṣọ́ yẹn ò tí kú dì sí o Tókunbọ̀ ṣé kò yẹ kójú tì ẹ́ tó ní pé tán bá yọ life support yẹn olẹ́ni yẹn máa gbẹ̀mí mì ni wọ́n máa tún fi ẹ̀ṣẹ̀ sí ní early this year àmọ̀gbọ́n tó olùṣọ́ yẹn ń kí gbogbo àwọn èèyàn tán lọ kí pé ẹ̀ ló olùṣọ́ ǹjẹ́ a rí nǹkan kan tó tẹnu ẹ̀ jáde tó jẹ́ òótọ́ rí. Your life is built on fallacy. You have nothing to offer from that filthy mouth of yours but lies. Oníyàn kan papapopo. Kí ni papapopo ṣe fún ẹgbó? Ìwọ ni kọ́ lọ́ta gbogbo ayé. Olọ́ta nínú Dublin rẹpẹtẹ. Olọ́ta nínú bí. Èèyàn tẹ̀ máa ń lọ sáwọn ibì kan wà ní òní ọ̀tá. Ó mọyì àwọn ará Amẹ́ríkà tán pè mí tí wọ́n hail mi tí wọ́n encourage mi tán ṣàdúrà fún mi lẹ́nujọ́ mẹ́ta yìí. Tínú gbogbo wọn dùn pé Abike Jagaban wá ṣoríire wá jèrè ọmọ. Ó wo show yẹn ni. Ọ̀dọ̀ yín lẹ ti máa ń sọ̀rọ̀ ègún ọ̀rọ̀ èpè tépè dẹ̀ máa jẹ́ ti yín títí láíláí. Not here. Àìlè já yín torí pé òótọ́ ọ̀rọ̀ korò. Òun ló fa gbogbo kẹ́mà lọ ní kán lọ fọ́ mọ́tò kán lọ máa fọ́ mọ́tò kiri. Wo ẹni bí ní orí àpékẹ́ òun ló ń kọ nǹkan síta yìí.
wo kudi Yesufu ló ń kọ̀nkan síta yìí gbogbo àwọn ọmọ mi náà bínú kọ̀nkan síta torí ó ti dẹni ẹ̀tẹ́ ele kọjá ayé jọ́sí ẹ má jẹ́ kí yewe mú mi kò ní ragbá fún yewe òfò ni yewe máa ṣe pẹ̀lú gbogbo àwọn group ẹ̀ bó ṣe be mo pastor Dami náà nìyẹn o rántí jẹ́jẹ́ ni pastor Dami lọ lórí tán gbé nǹkan sórí abiyamọ ó comment is fair comment that he is actually entitled to because it's his cyberspace. You are not to manipulate anybody's mind on this social media. Esabod, you are such a wicked, envious soul. Ìwọ gangan ni kó máa bi rẹ̀ jẹ́ káwọn group ẹ máa bi ẹ́ pé mama ẹ ṣe ó kù díẹ̀ káàtó lóòótọ́ kí ni gbogbo àwọn wọ̀nyí ṣe fún yín ṣẹ́yìn nìkan ni ó lówó lọ́kọ̀ ò ní nǹkan rere tó ń ṣẹlẹ̀ fún ẹni ayé ẹ ọdún 2017 tó decide láti fìràwọ̀ èmi Àbíkẹ́ dìde ló dẹni táyé ń rí lọ́wọ́ gbogbo picture látẹ̀yìn ó dàbí ṣáláwọ̀ sálàwọ̀ ó dàbí sálárò àti ṣáláwọ̀ ayé ò bá ẹni táyé ẹ̀ ti polúkú muṣu tó ti finish fún lọ́jọ́ gbogbo ọjọ́ tó ti lóun tewé àtegbò ẹ̀ náà lọ́wọ́ rẹ̀ ńlá sí àsísìn ọdún tó bùgájú rẹ̀ ọdún tó gúfù jù lélẹ̀ pé I don't arrive mo ti fìràwọ̀ Àbíkẹ́ Jagaban ìràwọ̀ àwọn kúdí ìràwọ̀ gbogbo wọn mo ti fi dìde ó tó kí wọn náà sọ pé o fẹ́ ná credit card ìwọ tó rí ẹ ò pé tó mọ bí táyé ń kọjú sí àbí bí táyé kẹ́yìn sí tẹ́lẹ̀ ìwọ náà wá dẹni tó yẹ gbàgbà òun rèé ẹ mọ̀ pé ọmọ bí ojú ọ̀rọ̀ lárí ṣe ń ṣe nìyẹn wọ́n gojú mi òun rèé Ferrari ni mo wọ̀ yìí ẹ wá wo gbogbo perfume mi wọ́n ti mọ̀ pé àwọn òbí ẹ̀ òfin kankan tó ẹ jálajàla jálajàla wọ́n ti mọ̀ pé àwọn òbí ẹ̀ òfin ọlá tó ẹ ọmọ tí wọ́n bá fi ọlá tọ́ wọn ò bá gbé Range Rover latest síwájú ilé tó ráwọn tó bí mi ti níyà láyàrú ẹ̀rí bọ́ọ̀dẹ̀ ni wọn ò kọ́ wa láti lára àbí láti ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí àkọ́ gbẹ̀gbẹ́ kọjá ní pátá àsọ sínú ara pé yé ọkọ̀ ọlọ́njọ́ ṣerú ẹ̀fẹ́ mi o kò ṣerú wọ gbogbo àgbáyé wá wo nǹkan tí mo páàkì mo mà ti ra júkù ni mo ra wọ́n á wù ẹ̀ jálajàla pé kí ló ń ṣe ìyàwó èrè júkù táwọn ọmọ ẹgbẹ́ ẹ tó ń fún yàn ṣeré tó ń fún ara wọn níjọ́ wedding Tomani, hi, Monica, I'm presenting you this car on your wedding or on your birthday. Wọ́n fún yàn ṣeré oníṣẹ́ ni ìwọ ọmọ tán fìṣẹ́ tọ́ gidi confirm òun ni ẹ́ ṣoríjọ́ tó lọ sínú swimming pool ojoojúmọ́ làwọn òyìnbó náà ń swim ní pool ìwọ rí kan nù wọn kàn máa gbé fọ́tò káàkiri yálà bí wèrè kò síjọ́ tó bá lọ pool rí o máa fẹ́ kan rí torí o máa sọ pé wọ́n ti gẹ́sẹ̀ yálà ìyá ẹ̀ lèmi ṣe mọ̀mọ́ mo post flat tummy baddest shape yálà ìyá ẹ̀ mo post ẹ̀ fún ẹ pé wo sórí it takes hard work láti maintain irú ele wo sori pé kò ṣù sísàlẹ̀ mi ò níkùn yẹn rárá ni mi ò ṣo níkùn agbèbí títí ẹni ó pa lórí ovularia tó bá gbọ́ baddest figure yálà ìyá ọmọ anybody torí tí ẹ mo ṣe gbé yẹn sí orí Instagram mo fẹ́ kó rí ẹsẹ̀ tó parọ́ pé wọ́n máa ti gé wọ́n ti ṣá àwọn èèyàn gan ń wọ́n ayé ìyá yìí ti bàjẹ́ tán ayé ẹ ti bàjẹ́ tó ní òótọ́ kan sórí àkójọ gbogbo yìí àwọn táyé wọn ti bàjẹ́ Anamáyọ̀wá kò ní nǹkan kan tó ṣẹ́kù fún mọ́ gbogbo àwọn tó máa náwó fún information àwọn èèyàn ayé yín ti tán pátápátá ẹ̀ ní nǹkan rẹ̀ kankan tẹ́ fẹ́ fàyè yín ṣe mọ́. That is why we have to be careful the way we come out to respond to you because we have got so much to offer life as much as life has got so much to offer us back. That's why we have to be careful. But can I threaten you? I ain't gonna take it. I hate threats. No, mo hate threats gone. Ìgbà tára ká ẹ títí tó búkú dídọ̀ lápọ̀ Yéṣùfù tí ò dé lóhùn kí ló ṣe ó gbé ọkọ ẹ̀ just to stir up a hunger ó gbé màmá ẹ̀ ó gbé gbogbo àwọn ẹbí ẹ̀ ó gbé wọn sí pé ńgbà tí n bá fẹ́ bú àwọn ọ̀run ẹ̀ gbogbo àyè lady yìí máa ní sùúrù fún ẹ tó fi dẹni ẹ̀tẹ́ tó fi di pé gbogbo ayé kọjú sí ẹ pé ṣó lórí burúkú ni yín ni ìyá ni tó bá níbàdàn ó ń ṣe èèyàn rẹ̀ á jẹ́ pé ẹ̀ kì í ṣe èèyàn olórí burúkú ìwọ yìí béèyàn bá wò wá ẹ wàhálà èèyàn máa qualify gbogbo àwọn arábàdàn àti ẹni burúkú ẹni ẹ̀tẹ́ ni àmọ́ mo mọ̀ pé àwọn arábàdàn gidi wà torí wọ́n ń bẹ lára àwọn fáǹsì mi àwọn Ìbàdàn rẹ̀ Ìbàdàn mọ́ èsì ọgọ́ wọ́n pọ̀ ń bẹ béèyàn bá wò wá ti èèyàn ní bá Ìbàdàn ṣe mọ́ rárá mo ní wọn ní ìyá ọkọ mo ní wọn lọ́rẹ̀ẹ́ wàláì mo dẹ̀ mọ̀ pé they are wonderful people àsáwọ̀ Ìbàdàn olórí burúkú àtọ̀hún níwà játijàti òun ni wọ́n tiẹ̀ ọ̀rọ̀ bànújẹ́ tọ́mọ elétí máa ń gbọ́ tẹ́tí ẹ̀ máa ń di ni màmá sọ fún èmi Àbíkẹ́ mi ilé yí padà fún ẹ àwọn tó ń kó jáde wọn ò mọ̀rọ̀ sọ wọn ò mọ sítórì mi rárá ẹ ní kankan lẹ́nu tẹ́ fẹ́ sọ tó bá fẹ́ gbọ́
right mo story yeye Kúdídọlápọ̀ Yéṣùfù mo ti sọ fún ẹ pé búyàn títí ó ń digi àràbà bẹ́ẹ̀ mọ́ yín ní ara ó yẹ kó ojú tì yín ó yẹ kí ojú tì yín pátápátá gbogbo ẹ̀yin ọmọ ewé yẹ kẹ́ lọ bínú kú dànù ni pé ọ̀nà ọ̀run dà ẹ gbàbẹ̀ lọ pẹ̀lú speed kẹ́ lọ hang ara yín odò wà ní ẹgbẹ́ rán mi létí odò tó wà ní Dublin O'Connell Bridge ẹ lọ sórí èyí tí Dublin tẹ́ bá jọ ọmọ ewé ẹbẹ́ sínú O'Connell Bridge èyí tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ ẹ lọ sórí Third Mainland ẹ lọ para yín dànù tẹ́ bá rí trailer tó ń bọ̀ látọ̀nà Ṣàgámù ẹ bínú kó sábẹ̀ tí mọ́tò yín torí pé wọ́n bá yèwé jà ìbáṣepọ̀ àwọn ọmọ tó jáde nínú yín òun làwọn tí ìyá olórí burúkú yìí ń blọ́ọ̀gì inú yín ò bá dùn àbí bẹ́ẹ̀ kọ́ ìbáṣepọ̀ àwọn ẹ̀gbọ́n yín àwọn àǹtí yín nìyá yìí ló ń ba títí ẹ̀ jẹ́ inú yín ò bá dùn ẹ̀yin ẹni bí èèyàn játijàti yóò bẹ́ẹ̀ ronú ọ̀tẹ̀rìkíṣẹ́ ara yín ló wà àdẹ̀ràn yín bí ìyá aláyọ̀ ọmọ anybody bá wà nú ọmọ ewé má gbójú ẹ̀ jáde sọ tó bá gbójú ẹ̀ jáde sọ àwa náà ayẹyẹ gidi gan ẹ má ṣe bẹ́ẹ̀ máa ń báyé gbogbo èèyàn jẹ́ o ìyá yín nìkan ló ń bá Jagaban jà Pastor Dami jà Kudirat jà Naomi jà at the same time Ṣẹ́gun Òdùsù Ọ̀túnba Àpòẹwà ṣé ìyá yín nìkan ni ó yẹ jẹ́ ká béèrè pé ta lẹni tó ń lara gangan torí tó bá tó stage kan wá bí pé come what is your problem woman why are you always at hedge with everybody that is making success around you? I come online, I do a lot of educative show. And the people they can testify to that I do come out to tell people to go here, go there about the immigration issue. I suggest lawyer for them. Right? From the information that I gather from my local authority, I try to enlighten people to encourage them. Why? Torí irú àwọn Bukky Jesse come about my immigration threatening àwọn èèyàn kiri pé àìníwèé kọ́ ní end of the road kò ní dá fún ìwé wèrè wo ìwé kọ́ ní Jíbìkẹ́ gbé dání ni ó máa ń tọrọ jẹ lọ́wọ́ èmi Àbíkẹ́ ni èmi ò ń parọ́ ìyálà yẹ tán bá fẹ́ ṣọdún lẹ́kọ̀ọ́ èmi máa ní pé gbà lọ fi kún owó tí ìyá ẹ̀ máa fi pẹ́ ran ìyálà ìyá ẹ̀ ìyá mo tọ́mọ rí shit or whatever èmi ò dẹ̀ níwèé ń gbà yẹn o ó máa pè mí Àbíkẹ́ jọba ń sọ fún ọkùnrin lágbájá kan send owó oúnjẹ sí mi kan fún mi lówó ó níye tó gbéránú owó mi níjọ́ kó mọ tó sọ pé ó ti sọnù láì níwèé tí mò ń bọ́ ẹni tó níwèé yálà jẹ́ anybody yín kò ní dá fún yín pẹ̀lú ìwé ọwọ́ yín mọ nǹkan tó ń pè ní class ìwé kọ́ ni class ìwé kọ́ lówó òun kọ́ ni wealth àwọn kan ti lo 50-60 years nínú òyìnbó wọn kó nǹkan kan lọ lé àwọn ọmọ kan wọlé wọn mú nǹkan kan wá wọn kàn fẹ́ fi lé ìwé yẹn stabilize ara wọn kan máa wọlé jáde ní not because wọ́n kúṣẹ́ àbẹ̀bí ń pa wọn gbogbo èèyàn tẹ́rí tó jókòó sínú òyìnbó kọ́ lè bí ń pa gbogbo wọn kọ́ ni wọ́n wá fi paper yẹn make greener pasture ó dá fún yàrá ìyá ọmọ ẹlòmíì láti lé ju London lọ ẹ̀yin adékòdèrè tí ò dá fún yín tí ayé yín bàjẹ́ pátápátá òun lẹ máa fẹ́ kú síbẹ̀ tẹ́ bá débẹ̀ tó bá ṣe pé lè ṣe gbé lé wá sílùú òyìnbó ni kíyàn kú ọ̀la wa ni kálukú yín ẹ̀ bá mọ bí tí ó kó bá bá ńlá kó bá bá yín tó fẹ́ dé àtèyí tí ó fẹ́ dé ẹnu kọ́nà fi ń ṣe náà Desiani ló kówó lu yín jẹ ló wà bí tó sá sí London kò ní bóyá lájà pọ̀nrí máa pọ̀pọ̀ ẹ̀yin London náà á bọ́ yín pa ó kó jẹ́ kò anybody sórí irú wealth táwọn ọmọ mi máa mẹ́kì lẹ́kọ̀ọ́ nìyẹn àwọn tó máa jẹ́wọ́ lù á jẹ́ àwọn tó máa ṣe business tówó máa jáde fún wọn wá ṣe kò ń ṣerú ayé játijàti tí wọ́n ẹ sábọ́ọ̀dù ń lìbù ń lo òyìnbó tó rò pé ó ti rí ayé tán tó wá ń ṣe yàlà yòlò tó ń ṣe bí wèrè àwọn ọmọ mi tó wà lẹ́kọ̀ọ́ wọn á bọ́ ẹ̀pà mo máa ń sọ fún every time scammer ni ewé àtẹgbò wèrè tí ó wà potent tó ń ta tó fi ń pa àwọn èèyàn ọpẹ́lọpẹ́ lára ẹ̀ tí ó bá sí yẹn ni kí ló fẹ́ fi jẹun gbogbo àtó tewé àtẹgbò tíṣẹ́ ọpọlọ yóò tí láǹdì sí ẹ lórí olóṣì resource negative olórí ibúwọ́ tó yẹ kó máa tèlùbọ́ nígbàgì kọ́kọ́ gi sẹ́gbẹ́ kó fi support èlùbọ́ tó ń ta kó máa tagi iye onígi ìwọ náà dé lu òyìnbó adékòdèrè ó sọ́rọ̀ ẹ dọ́lọ́wọ́n ọba kọ́ máa bọ́ ẹ kò ní yẹ ìwọ talakamania with double XL large ló gbé dání extra large talakamania ìwọ gangan ló yẹ kó máa pè ní talakamania mo sọ fún ẹ gbogbo wiggling bed wèrè tó ń sùn sí tí ò bára wọn mu lọ́pàárú ẹ̀ wèrè jẹ́ ká lọ ya bẹ́ẹ̀dì tí Fọlọ́runṣọ́ Alákìjà ń sùn fún ẹ kí sọ̀rọ̀ gbé ìyá ẹ kó bínú kú tó bá sùn jẹ́ kí lọ ya àwọn bẹ́ẹ̀dì táwọn Dangote máa ń sùn fún àwọn yẹn náà máa ń pè ní money mania kó lọ para ẹ tó bá ṣe wò bá kó para ẹ straight pé oh really so this is how they live large tó bá fẹ́ pé rẹ lólówó
kò ṣerú ètò live yẹn àwọn ọmọ ẹ̀gbọ́n fẹ́ pa ẹni náà ó yẹ káwọn ọmọ ewé dáwọ́ gidi fún ẹ sọ̀rọ̀ pé nísìn wọ́n ti fẹ́ máa dáṣọ rú ẹ oníwòwò ní ẹ ìwọ náà ti wọ peplum ó torí kí ni o fẹ́ blend pẹ̀lú èmi àti Kudi kó máa wọ àǹkárá kó máa wọ aṣọ gidi kò yí ẹ kí wọn náà máa ṣe bí èèyàn gidi wọ́n ti ń dáṣọ rú ẹ náà tó kún bọ̀ kò ní yẹ tí bá ní mo wò ó ṣe fún ẹ mo nítorí gbogbo àwọn wèrè eyín jimba àbọ̀ abálọ̀rọ̀ tiwọn àwọn yẹn máa jẹ gbani ìwọ ọ̀rọ̀ tọ́mọ elékún elétí ń jẹ tétí ẹ̀ máa fi ń kún tó máa ń kú dànù ní máa sọ fún wọ tó máa kú dànù ọ̀rọ̀ ló máa pa ẹ́ máa gbé ẹjọ́ kò ní wàá gbọ́ ọ̀rọ̀ báyìí wàá dẹ̀ kú dànù aṣọ ọmọ yọ̀rọ̀ ti pọ̀ jù tó bá ń gbọ́ kó kú dànù nǹkan tí màá ṣe fún ẹ nìyẹn so mọ nǹkan tó ń jẹ́ owó ọmọ tán bí sínú ìṣẹ́ ni ẹ́ ó wá rántí ọmọ ẹni tó ń ṣe ó wá jẹ́ kó gún ẹ̀ gàràgàrà for the first time ó ra mọ́tò tó ṣe ṣàn díẹ̀ láyé ẹ̀ ó bọ́ sórí social media ó ní ayé ẹ wá gbọ́ o ẹ wá wo orú mọ́tò tí ní o àwọn èèyàn ti wọ ẹ́ pẹ̀lẹ́ lẹ́tẹ̀pọ̀ lórí burúkú ó rí pé gbà tó kọ́kọ́ ra bàtà skilashi lamẹ́ríkà ń ṣe ló yẹsẹ̀ síta ó ní ẹ wo trainers mo wọ̀ gbà tí ìkùnà ẹ ò wọ trainers rí lọ́wọ́ àwọn ọmọ mi àwọn máa mi jà mọ́ at 70 tán bá bínú wọnú store Nike wọ́n ra trainers 150 àwọn ìyá jà mọ́ obìnrin yẹn torí wọ́n fi kọ́ wọn láti kékeré. They were trained and raised to dress smart. And wọ́n kí n kọ́ ye tag tó máa ń kọ sí ara owó bàtà tó máa fẹ́ ra trainers àwọn jàmọ́ àgbàlagbà tó bá mọ fashion. Lọ́wọ́ wọn, òun nìkan ní máa pọ̀pọ̀ yálà ìyá ẹ̀ ṣe kọ́kọ́ ra Nike, low grade Nike oní $20 l'Amẹ́ríkà lójú ẹ lójú ló kọjú sí kámẹ́rà tó ní look at my leg. Ọmọ ọ̀ràn kíran mojú ọ̀rọ̀ lárí kò ní yẹ olórí burúkú. Èédú ló ṣì máa ta gbẹ̀yìn, ṣó lè mi máa ta sóbò. Tèmi máa fẹ́ ṣe sóbò ewé sóbò wọ́rọ́ ẹ̀ wọ́n ní kọ́lọ́ rẹ̀ dú olórí burúkú ìyá jẹ́ pálapàla sí ẹ lára àtúbọ̀tún ẹ ò lè sàn torí ọlá gbogbo orí tó ti bá ti wọn jẹ́ mo máa ń wo ṣe fún ẹ̀bọ̀ tó bá lọ já wèrè máa sọ pé ò já wèrè àwọn ọmọ ẹ̀gbọ́n ò já wèrè àwọn tó bẹ̀ mí ni mo ṣe ń jáde fún yín ní jáde tí mo jáde lálẹ́ yìí àwọn kò sígbà tí mi ní padà sí ó ṣàmọ̀ style mi etí búkì àfàyè etí ṣadé àfàyè tí àwọn èèyàn yẹn àfàyà àwọn ẹ̀gbọ́n ṣadé everybody máa ń mú ogbó àwọn family yín lẹ́yọ kankan mo máa ń lẹ́kì kẹ́yìn kọ́kọ́ lo gbogbo agbára yín tẹ́ bá ti lò tán story wo ló máa kù tẹ́ fẹ́ sọ èmi á wá bẹ̀rẹ̀ lẹ́yọ ẹ̀yọ pẹ̀lú yín aya yín á já ẹ̀ nílé wo tán ẹ sáré mi nílò kàbàkàbà torí kàbàkàbà ní ọ̀rọ̀ àrìndìn àwọn èmi ò ń ṣe kí lórúkọ wèrè tó wà l'Amẹ́ríkà kí nìyẹn máa sọ títí Manchester ẹ sáré kàbàkàbà ìyẹn ni máa ń ya kayámọ̀ ojú yín ẹ sá eré àsàpọ̀jú díẹ̀ ní jímọ́ mi ń ṣọmọ tàbí yín I humbly differ from it. I've told you mi nígbà fún yín torí mo rí pé the only way to approach this issue is to come down to your level at times kí n bá yín pò ní level ọmọ ọ̀tá orí street then I go back to my normal self okay gbogbo group yín group onídọ̀tí ni Kọ́lá wọlé olórí burúkú àbí kí náà pọ̀ máa rìn yẹn ó ti sọ fún yàn rí pé tóun ò bá bá Àbíkẹ́ Jagaban báwo lòun ṣe máa rérò ìjọ tóun ti ń post nǹkan láyé òun ó ní kò sẹ́ni tó like gbogbo post òun rí ẹjẹ́ yà jẹ́ kóun náà lọ máa bá wọn bú Àbíkẹ́ Jagaban yẹn kó ṣe pé òun ò like ẹ o òun like bó wọ́n máa dọ́gbọ́n bu gbogbo àwọn ọmọ ewé tán set up rí gbogbo wọn pátá ni wọ́n betray wọ ìyá yìí náà ti sọ̀rọ̀ ẹ mo ró ọmọ olè bàbá pedophile òun náà sì sọ̀rọ̀ ẹ nítorí wọ́n rí pé ilẹ̀ fẹ́ mọ́bọ́ lórí òun náà ṣe ń yí ìwọ náà kẹ̀rẹ́ tó ẹ̀pá yí agbára tó máa ń gùn ẹ̀ńjọ́ sí ni mo ró ẹ̀ẹ́sà wèrè wà á ti sá lọ wà á ti mú àwọn ọmọ yẹn wà á ti bú wọn wà á ti ní kán lé wọn kúrò ní gúrùpù ẹ kí ni mo ró sọ ẹ blọọkì ẹ wà á ti gbé ṣépè ó ti rí pé tó bá ti ní kán lé gbogbo wọn ò ní léyàn kankan lẹ́yìn mọ́ àwọn yẹn gan wọ́n ń ṣe wọ́n gẹ́tẹ̀wé pẹ̀lú ẹ̀ ń sìn ìjọ títí jésè olórí burúkú Evans jésè tó sọ̀rọ̀ ẹláìdá tó sọ fún mi pé wò yá yẹn gan ó ti fẹ́ ta sóhun rí òun gbà wọn ǹjẹ́ ó lè ìgbà kan tí gbogbo yẹn sọ pé mọ́mí ẹ sá fún jésù ó máa ń sọ̀rọ̀ yín ó mọ̀ọ́mọ̀ ò lè túnmọ̀ pé tó bá yá àwọn ọ̀tá ẹ ló máa fi ṣọ̀rẹ́ nínú group torí ò léyàn kankan lára people are fully aware of your evil activities your evil scheme all over the place àwọn kan dẹ̀ ti isolate ara wọn from you wọ́n ti wo ẹ̀yìn ọ̀la pé tí ó bá máa fi di ọ̀la ìyá á máa bá tàwọn jẹ́ wọ́n ti ọ̀rọ̀ ń yà fún ẹ pé lórí burúkú ta ló fẹ́ bó lórí burúkú tó ṣó mọ́ iye èèyàn tẹ́mi Àbíkẹ́ ní lára wo máa lọ káàkiri lọ́ máa wà àwọn tó ń bá mi ya picture wọn ọ̀ràn yín mi ì lè jáde ìnèdè kán má dá mi dúró ó kéré jù ní máa ya márùn-ún èmi gan ni máa ń sá fún àwọn for the people that has actually met me one on one you can testify to it
Ẹlòmíì wá pè mí bá Jagaban mo máa gbọ́ ọmọ adogo wọ́n tún ti fẹ́ ya photo. They are proud to identify with me, Abike Jagaban. Èèyàn mélòó ló fẹ́ identify pẹ̀lú ẹ. Wọ́n church tó ló fẹ́ wá ìjọ àwọn ìkà ní church tó ń ṣe kan ní London tó ní wọ́n pẹ̀lú ẹ sí. Tó bá wá ẹni tó pè ẹ lọ wá rí pé ìkà wà nú òun náà. Kò sí èèyàn gidi kankan tó máa wà in the right state of mind tó máa support ẹ Tókunbọ̀ Àṣàbí. Kò sí ẹni gidi kankan tó máa wà in the right state of mind tó máa support Bukky Jesse tó bọ́ta tó slander gbogbo àwọn ẹbí ẹ lórí social media. Kò sí ẹni tó máa wà in the right state of mind tó máa support Fọláṣadé Elolagatin. Customer will be drama eating, but people want to jalu. For those people that are actually following the story, they would not want to have anything to do with you guys. Definitely. That I'm 100% sure of. Kini vini omo ya Jesu ṣe fún ẹ tó máa bẹ́ mọ́ because he's Abike Jagaban's follower is fine. All my ardent fans are your enemy, even though you don't have anything against them one-on-one. You hate them so much because they are Abike Jagaban fans. So tell me who is envying who? What is in your world? What's so fascinating about your world? Nothing tickles my fancy in your entire world. Not even that of your children, those young kids of yours. Nothing at all. Virtually nothing fascinates me in your entire world. Nothing can tickle my fancy from you. So tell me what I want to envy from you. Have you got mansions? Fleet of cars, some hard currency out there in the vault. Be a local World Bank. Mo envy ale Dangote o. Mo envy Femi Otedola gan. Mo envy Fọlọ́runṣọ́ Alákìjà. Mo envy Oprah Winfrey. Mo envy Bill Gates. Mo envy àwọn èèyàn gidi yẹn o. Wallahi Wendy Williams gan mo envy. You don't get it? Mo envy a lot of àwọn olówó àwọn prominent people torí mo gbàdúrà kó rí mi ẹlẹ́dàá ìyá mi o jọjẹ́ ń débẹ̀. Kódà mo envy Àyìndé Wàsíù bá mi olówó ńlá ni láàrin àwọn ọ̀jọ̀gbọ́n níjẹ̀bú. Mo ń gbàdúrà kó rí gbé mi débẹ̀ kó jẹ́ ń jù bẹ́ẹ̀ lọ. Ẹjọ́ kí ni ma ní mo envy lára olórí burúkú Sálárò wèrè aráàrò. Ìwọ tẹ́ pé ìrókun ẹ kò ká pátá díẹ̀. Oni pata furoba ní ẹwà jẹun bí ẹranko lórí social media. Tell me what I want to envy in your world. Kini kudi fe envy lára ẹ. Àwọn followers yẹn no ma tiẹ̀ sí kòtò. Because none of you are realistic. None of them has got the guts, the confidence to sit you down and put things right with you and tell you, Mom, this is not the way to go. Even ìyẹn tó lóhùn dáradára. Wọ́n bí kankan nu wọn re kan bóyá ológun fún wọn ní o. Èmi ò mọ nǹkan tó ṣe fún wọn. Gbogbo wọn kan pera wọn jọ pé gbogbo àwọn tọ́mọ yìí ti kálẹ̀ yìí. What have they done wrong to mommy? Èrò mà pọ̀. Uncle Kọ́ládé Ìdòwú ní má ṣàǹkọ́ kí ló ṣe fún ẹ tó rójọ́ ọ̀rẹ́ Gaddafi ọkùnrin tó use and dump ẹ dànù because o máa ṣe bí lunatic aṣièrè ní ẹ nínú ilé o ò lè dáná o ò lè fọṣọ o lè sóúnjẹ fáwọn ọmọ lásìkò ẹni tó bá ti ń rí bó ṣe ń ṣe lórí social media these days they can tell the kind of life you lived with your ex-husband. You are never a caring mom. You don't present yourself like a responsible wife. Your attitude depicts all kind of hatred, wickedness ní orí social media. Ọkùnrin wo ló fẹ́ bá ẹ ṣe? Ọkọ ẹ ò lè jẹ́ àlè. You can't get any responsible man to yourself. The first one dumped you. The second one dumped you. Why torí o ní ìwà? Obìnrin ẹ sọ wà nù Tókunbọ̀ ló ní orí ọkọ. O lè ní orí ọkọ. O máa ṣàdá gbé àdáfà kú ni tó máa fi kú. Ta ló fẹ́ wèrè Sálárò bí títí ẹ. Mi ti ráyé àwọn tó ń tẹ̀lé ẹ lálẹ́ yìí. Ìwọ nìkan ló lálẹ́ yìí. Ìwọ ló lálẹ́ yìí Tókunbọ̀ tó bá ń gbọ́. Ìwọ ló lálẹ́ yìí. And in 9/9 is gonna be a wrap. We're gonna have fun. Àwa máa ṣe fàájì yẹn pa ni ní September 9/9. Ojú máa tì ẹ́ torí a fẹ́ jẹ ojú ẹ openly. Mo fẹ́ kí gbogbo àwọn ọmọ yẹn bọ́ta ẹ wá ṣe wọ́ọ̀sì yín. Because I'm a pé gbogbo tactics tó ń lò yín is to scare people away. So they'll say, we don't want to go Abike Jagaban, they are breaking car. No! The warriors, the fighters, they are coming out to face you. Tẹ́jẹ́ ò bá ṣàn. Ẹ mọ̀ pẹ́lẹ́ lálàá pẹ́jẹ́ yín máa ṣàn. Àsìkò tó máa ṣàn lẹ́yìn lórí. Can you tell people how much you hate me?
Can you tell them why you hate me? Toro ba yi obìnrin jẹ́ kò ní dá fún obìnrin tí ó bá ní decency tó bá yí ara ẹ̀ jẹ́. O máa lo máa ń blog àwọn èèyàn tó rìnrìn kùnrin ni. Ara àwọn tó rìnrìn kùnrin ní Jibike wẹ́ni tó gbọ́mọ̀ ìdánijọ́ mẹ́jọ tó sọ ọmọ ẹ̀ lórúkọ àfà ó ń ṣọ̀kí ẹ̀ lójú ọkọ ẹ̀ báyìí. Life and direct èmi ò ń parọ́ mọ́yàn. Ó ṣe lọ blog ẹ̀ for indecency. Torí wọ́n jẹ́ fuck police. You heard my story? I was explicit enough, clear and straightforward in the audio I did for her. I never mince my word. And it's still the same way I present myself to the world today. I don't have anything to hide. Come on, woman. Go after her, blog her. Pé ojú òtí, mo forúkọ ma bobo àfààyàn láṣìírí ni. O ma lo ma múyàn tí wọ́n wà indecent. Right. Go after her. If you don't go after her, then you have something you're coming after in me, and not because I fought my friend. It's too obvious, way too glaring. If you don't go after her, then there's no point coming after me. Because in to sọ pé man ṣe lórí shoe ni pé o kì í fẹ́ gbọ́ pé obìnrin ṣàgbèrè. Àgbèrè yẹn ma ló lọ parọ́ mọ́ ìyàwó ẹyẹ ńjọ́ sí. Bọ́lájí tó ń blog ní Dublin lẹ́ni tẹ́bí ti pa ẹ̀ tó máa ń blog BJ. Ó ma parọ́ mọ́ kó ṣàgbèrè ni. So tó bá jẹ́ pọ́lọ́pàá mú àwọn alágbèrè ní ẹ jọlọba mú ọmọ Jibike yẹn torí pé number 1 èmi ó ti gbogbo obìnrin ló ní lọ́wọ́, don't get me wrong. But tó bá dé pé ká pa kádàrá ọkùnrin dà ká bá yí ọkùnrin jẹ́ ká gbégbálé wọn lórí kan ṣe openly irú ètò òun ṣe. Then go after her. I was straightforward enough. Ó yẹ kójú tiẹ̀ ẹni yẹ̀yàn jàtijàti ni ẹ kò ní ragbá fún gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ pátápátá. Òfò ní gbogbo yín máa ṣe. Gbogbo èpè tẹ́ máa ṣe yẹn kò ń shake mi. Mo ti sọ fún yín pé tí Pẹ́pẹ́yẹ mi Àbíkẹ́ bá bojú wẹ̀yìn, mo máa ń fi tewúrẹ́ bá bojú wẹ̀yìn, ó máa ń fẹ́ pèfélépè ni. Tí Pẹ́pẹ́yẹ bá dé jòkúta, ó máa fi ṣu omi jáde ni. Èpè nu ṣe ni Jẹ̀bú máa ń sọ irú yín kọ́. Bẹ́ bá ṣe lórí òótọ́ bóyá ó lè ṣe. Tẹ́ bá ṣe lórí irú ajẹ́ ti gbogbo yín, ajẹ́ ti gbogbo nǹkan tó bá mí nínú ayé yín pátá. Ìmọ̀ yín ríra. Gbogbo àwọn tẹ́ máa lọ bẹ́ mọ́ tẹ́ máa bájà káàkiri wọ́n mọ̀ yín rí. Kúdí ò ra nǹkan kan nígbà yín tẹ́ fi ń pè ní shine baby, tẹ́ ń pè ní kíní kan cook turkey. Míwẹ̀ gbogbo àwọn tó wà nínú group yín pátá náà ti bóra fàya. Àpáràrà ni Làfúnkì, àpáràrà ni Fọláṣadé gbogbo ẹsẹ̀ ti jẹrà. Kí ló dé tí ẹ pa àwọn yẹn ní overcook pọ̀ mọ́? Torí ó máa ṣe pọ̀ mọ́ gan tó máa worse ju turkey lọ. Pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ ló máa ṣe. Ó yẹ kójú tì, you are all blather bully. You're not used to confrontation. Àwọn èèyàn kì í confront yín kò jẹ́ kó mọ̀ yín lára. So for the first time láyé yín nínú bully group yẹn, every challenge, every confrontation ló jẹ́ kẹ́rù bá yín. So why wouldn't you pick me as your enemy? Yes. Ẹ máa pick me as enemy ni. Èmi ni number 1 enemy yín bí mo ṣe wà yìí. Ẹ wá use mo kàn máa confront yín. So definitely èmi Àbíkẹ́ lè máa mú as number 1 enemy, and I don't give a damn about that. All I am saying is you should live and let others live. Allow people their cyberspace on social media. I don't know you. I've not even set my eyes on most of you before. I've never met you. I've never seen Jesse. I've never seen Folashade ever. So people should ask you, why so much hatred? Lo mu àwọn tó bá fẹ́ mú. Adamayowa, ó ti bóra yí ẹ ti bàjẹ́ pátápátá. Lọ wo àpáràrà tó wà ní ẹsẹ̀ ọ̀nà ọ̀run làpáràrà gbogbo ẹsẹ̀ ló wà cloudy ṣọmọ tó bá lára èèyàn wà cloudy àpáràrà ibì kan á clear ibì kan á ṣùjọ gbogbo ṣan burúkú ló dìde lára Anamáyọ̀wá lọ mú wọn kẹ́ tó búkú dí gbogbo ẹ̀ ni mo sọ fún yín láti last year gbogbo Vini ọmọ ìyá Jésù tó ń bú ó níṣẹ́ gidi lọ́wọ́ gbogbo àwọn pàdí mi àwọn èèyàn gidi quality people ló bá ẹjẹ tó I keep telling you that tí o bá ti lè produce irú àwọn èèyàn bẹ́ẹ̀ then gbogbo jàtijàti tẹ́ ń ṣe yẹn kò make sense ìgbà tí Làfúnkì máa dé ńjọ́ sí èmi Àbíkẹ́ ni mo kọ́kọ́ lọ sórí Sweet FM ni mo kọ́kọ́ mo present show Sweet FM live and direct my fans are my witness bí mo ṣe lọ sórí Sweet FM kí ni Làfúnkì ṣe ó bẹ́ẹ̀ lọ ṣàtàṣe ní Sweet FM ó lóun fẹ́ gbèrìrí ayé lọ just to spite me because I don't talk to her anymore. I didn't do it to spite anyone.
The guy called me and said, Mama, opportunity lo ma je ke wa ma se show phone. And I obliged him. I went. I wasn't compelled to do it, but I decided to oblige him and went to his studio, you know, with one lady like that. We had the show and it was a success in the studio. And then Lafunki went there. All of her giddy law. Just for me to feel spited. Me not law. In your moko wa ye o ti e balance. Or dali ayeraye niyen tie. Mo se bi eni pe mi ori mo correct ni. I decided not to go again. Why? I have seen that as an eye opener for those people coming behind me. I am opting for a higher ground now. Mo ti break wall be yen niyen ko ya eyen lo ma lo. She bi be ni yeye kudi shi wa leni humbly, and she's doing very well. In fact, I feel marveled at times when I see the things she's doing. She's calm. She's very calculated. Very, very intelligent and clever. Lafunki ti kúrò ńbẹ̀ rí Lafunki bó ṣe threaten bobo yen Sweet FM ni lórí wall ẹ̀. Lafunki picks on everyone too around her. Ìyẹn no ní issue. Ẹ̀yin tẹ́ bá ti ní issue ẹ máa pick on everybody around you káàkiri ni. Lafunki náà bẹ́ ó ti tètè bẹ́ ó ti gbé bobo yẹn síbẹ̀. Láti sne tó lóun fẹ́ kọrin fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ti bẹ́ mọ́. Why is everybody you guys enemy? So who are your friends? Your crew alone. The world cannot revolve. It won't move around if you don't have both enemies and friends to live in it with you. My world is rolling now because I've got you guys there and I've got my real friends in there. So it makes my world go round. People make the world go round. Both haters and lovers. Learn to live a dignified life. Stop looking for perfection. Everybody must like you. No. They don't have to like you. It's the people that don't like me that are going to teach me lesson in life to become a better person. It's the haters around me that is going to teach me how to become smarter, to become a better person in life. I can't have lovers all the way. How am I going to learn? I wouldn't learn if I don't have haters. I wouldn't learn if I don't have enemies. I need those enemies for me to grow in life. I need them. So kini problem nílé ayé? Gbogbo ayé ni ọ̀tá Esabod. Gbogbo ayé ni ọ̀tá ẹ̀yin ọmọ ewé. Ó yẹ kó ju tì yín. O pick on Noselin tí ó yẹ kó pick on. O tún pick on Noselin ni o. Ọ̀rọ̀ tí ó pẹ́ pẹ̀ lọ́rọ̀ àwọn Infinity. Ó tẹ̀ bàtí láti last year because you are a bloody bully. You can't find anywhere else to pitch your tent to get those cheap money. Àwọn peanuts yẹn tó máa ń pa ile bí yẹn. Ó lè rí tí ó bá pitch tent yẹn sórí case Infinity àtàwọn Adétòrò. You drag the case front and back and you were feeling like a queen. Eni kò ti dẹni ẹ̀tẹ́. Who fucking cares about how many audios you guys have got? Who fucking give a damn? No. Ó kàn yẹ ìyá rẹ̀ káàkiri àgbáyé ni. Tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀. Infinity. Tó bá ṣubú á dìde kò sẹ́ni tí ò ń ṣubú láyé yìí. Ẹ má gbọ́ tí máa kọrin yẹn fún ẹnjọ́ sì máa ní ọ̀tá mi máa yọ̀ mí ó tèmi bá ṣubú. Bèmi bá ṣubú. Bèmi bá ṣubú bèmi á dìde. Orin àwọn Ìlàjẹ. Ọ̀tá mi máa yọ̀ mí ó bèmi bá ṣubú. Àní bèmi bá ṣubú. Bèmi bá ṣubú bèmi á dìde. Kò sẹ́ni tí ó lè ṣubú láyé yìí tó kún bọ̀. Yé dúró tí àwọn èèyàn pé tán bá ti ṣubú ó máa dúró sórí ibẹ̀ ni ó máa yẹ̀yẹ́ wọn. Ayé wọn láti pín mú ẹ lọ́wọ́ tó rán ṣubú. Ìwọ náà ti ṣubú rí. Ọlọ́run fún ẹ lórí ọ̀fẹ́ ló ṣe dìde ló ṣe di olórí burúkú tó bìlí kò fẹ́ wá control àwọn èèyàn lórí social media. Fún mi Abọ́dẹ̀rìn ẹ̀gbọ́n ẹ kò bá ẹ sọ tó tọrọ ọ̀bàyéjẹ́ ni ẹ. Ọ̀bàyéjẹ́ ni ẹ̀gbọ́n ẹ fún mi Abọ́dẹ̀rìn náà. Tó bá jẹ́ ìyá rẹ ni a sọ fún ẹ pé ètò ṣe yìí pọ̀ jù tó kún bọ̀. Ó ṣe rọra fi ṣú ẹlẹ̀ lórí comedy. Ṣó mọ̀ pé lẹ́sìn àgbàlagbà tó máa ṣẹ̀sìn ní ẹ́. Ó máa ń ṣí òbú ẹ, wàá ṣí ọyàn, ó mọ̀ bóyá máa ń làdí sí kámẹ́rà. Àwọn fídíò yẹn ṣì wà lórí YouTube mi. Tó máa làdí sí kámẹ́rà tí máa sọ fún ẹ pé come on close up ẹ pò bòdé ìyá. Wọn ò fọlá tó ẹ. Ó mọ bí ọmọbìnrin
bó ṣe parade, you are so very uncultured. Kò sí ìyá ẹni tó lè bú. Aba sọ tán àwọn kan jáde wọ́n ní ó torí bó ṣe máa bú àgbàlagbà. Ta ni àgbàlagbà? Ó tó mi bí ní ọmọ tó bá ń yá òbò náà pàpà. Ó lè bí mi lọ́mọ. Èmi kọ́ ló máa bí lọ́mọ Àṣàbí. Now, ó lè bí Kúdí náà ní ọmọ. Ó lè bí Naomi lọ́mọ. Àkọ́bí ẹ̀ tó yára bí tó lè bí náà ló bí yẹn. Ẹni ẹ̀tẹ́ èèyàn lásán ní ẹni àbùkù. Tó bá ń gbọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn Ìbàdàn ó ti dẹni àbùkù. Wàá jẹ ìyà, wàá jẹ ewé ìyá gẹ́gẹ́gẹ́. Ìwọ náà kọrin yẹn fún. Tó bá ń kó yẹ kó sá lọ ni àbí kó lọ tójú ẹ. Kó lọ ti bá bí aṣọ pé ojú tì mí kíní yìí pọ̀. Ẹni ẹ̀tẹ́ gidi ní ẹ, ẹni àbùkù gidi ní ẹ tó yẹ kó dági fún ẹni jungle justice tó bad. Ìlú òyìnbó ta wà ló fún ẹ láyé jẹ. Tó bá ṣe pé kò ní wọ́n ti pa ẹ́ dànù wá ti kú ti pẹ́. Because provocation ló máa dì níwájú àwọn ọlọ́pàá. Ẹlòmí àwọ̀ èlé ẹ̀ mọ́nà wọ́n á jẹgi ní orí ẹ̀ ẹ̀jẹ̀ máa bù ẹ́ wà kú ni straight away. Ayé tó ń jẹ yìí náà ìlú òyìnbó ló ti lè jẹ́. Nǹkan tí pọ̀ ní máa pọ̀pọ̀ yálà ìyá ẹ̀ ò ṣe lè wá sẹ́kọ̀ọ́ nìyẹn. Wá sẹ́kọ̀ọ́ bá bí ẹrẹ́. Bó bá jẹ́ bàbá ọmọ Nàìjíríà tó tọ́ ni ẹ́. Díẹ̀ mi èmi Abike mo ti call bluff severally. Ó ní mi ò níwèé mo fìwé ṣeré lọ sẹ́kọ̀ọ́. Orí wọ́n sọ pé kò lè wọlé Abike Jagaban ó tún wọlé o. Wọ́n tún wọlé fún ya yín. Èmi náà máa ti call bluff jù mo ní Tókunbọ̀ gbọ́ pálí ẹ kó ká lọ lẹ́kọ̀ọ́. Ṣé bí ọmọ Nàìjíríà rere ni ẹ ló pera ẹ. If you are Nigerian then come home. Dear me. Èmi ẹyọkan yìí mo kọ́ mi mọ ọmọ tó kù tán dẹ o. Bó èmi Abike kékeré yìí. Mo díẹ̀ pé kó wá sí Nàìjíríà tó bá bí baba ńlá kó bàbá yálà ìyá ẹ rè. Deko ṣe fídíò pé Abike mo díẹ̀ mo call bluff èmi rè ní Èkó. Gbogbo àwọn tó bá ń tì ẹ́ lẹ́yìn wọ́n á jẹ̀bi. Wàá ṣọ̀ táwọn gbẹ̀yìn pé dẹ̀ rí mi ẹ̀dẹ̀ tì mí sí kú. Ṣọmọ tó máa sọ pé ẹni tó kú pàdé ẹni tó fẹ́ pa. Wo ò ní dánrú ẹ̀wọ̀ ìwọ náà mo ò ní lọ ná. Èmi ń dẹ́ ni kó sọ pé o máa call bluff mi kó ká lọ lẹ́kọ̀ọ́. Torí gbogbo ètò oníkẹ́mi Abike ṣe ni mo ti ṣe. Gbogbo nǹkan tó máa call bluff mi fún ni mo máa ń ṣe. Ìwọ náà ṣe àwọn díẹ̀. Àwọn challenge tí mo fún ẹ ìjọ tẹ́rì sí tó bá jọ ọmọ kọ ní ẹ. Ṣé bá ọmọdé lè mi sí wọ. Ṣé bí 56 ló pe rẹ̀. Ọmọ kékeré yìí rúmọlẹ̀ ńlá tó ń dẹ́rùbẹ̀ ó call bluff ẹ. Mo díẹ̀ mo fẹ́ kó wá sí Nàìjíríà. Wá sí Nàìjíríà. Tókè ìlú bàbá ẹ ni ó fẹ́ ṣeré wá bí mo ṣe ń pè yẹn mo fẹ́ kó wá. Ó ní ṣerú ẹ̀ wọ́n á rí àbọ̀ ẹ alọ́ ẹ wọ́n ní rí àbọ̀ ẹ mọ́. Ṣé àwọn kan bá sọ pé ìlú tó lófin la wà òfin gan àmọ́ ìdí tó fẹ́ pòórá bí iṣó torí gbogbo ilé ayé àwọn. Every time mo máa sọ pé mo love Kẹ́mi ọmọ Olúlọ́yọ̀ mo love Kẹ́mi ọmọ Olúlọ́yọ̀ mo love ẹ̀ pa. Ó ṣe máa fi Kẹ́mi ọmọ Olúlọ́yọ̀ wéwọ ìwọ lórí burúkú ìwọ tó ní làákàyè ìwọ tó yàkà gidi. Ẹ̀wọ̀n tó bá fẹ́ rán Kẹ́mi ọmọ Olúlọ́yọ̀ ó yẹ kó fòdì ẹ̀ like times 100 kan gbé wọ̀rùwọ̀ nìkan tó bá fi pé 170 sí ní prison kan ṣe ṣí ya ẹlẹ̀ kó gba bẹ̀ lọ sí walkway ọ̀run kó lọ join ìyá àti bàbá ẹ̀. Ó yẹ kójú tì ẹ́ gan. Ọ̀bàyé jẹ́ gidi ní ẹ́. Ọmọdé òjò ẹ lójú. You block both young and old. Wàá bú ìyá everybody àwọn olórí burúkú kan jókòó wọn ló ń bú ẹ tá lágbàlagbà bí àwọn ta ni. Àwọn ọmọ tí nǹkan kan òbí tí wọ́n tọ́jú àwọn òbí wọn tó ń pè ẹ́ ní ìyá tí wọ́n lè pè ìyá tó bí wọn ní ìyá mo mọ àwọn kan nù bẹ̀ tí wọ́n lè pè ìyá tó bí wọn ní ìyá. Ṣerú Làfúnkì tó nà ìyá ẹ̀ ṣé yẹn la fẹ́ sọ pé ó ń pọ́n ẹlé ni ẹni tó nà ìyá ẹ̀. Ṣerú Búkì tó gbá bàbá ẹ̀ létí tí gbogbo èèyàn sọ. Ṣerú Ṣadé tó fi ìyá sílé àkọ́kù tó fún ní 5,000 naira weekly 20,000 naira a whole month 31 days fún ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí and you said you have the money to travel around the world. Wọ́n kọ́kọ́ bí ẹ pé lé là ń wò ká tó sọmọ lórúkọ fi àwọn èèyàn wò wá bó ṣe tọ́jú wọn tó. Èmi Àbíkẹ́ gbogbo ọjọ́ tí máa rántí pé ìyá mi tẹ́rí gbaṣọ mo máa ń ṣọpẹ́ ni pé mo tọ́jú ẹ̀. Òun náà tọ́jú mi ju o. Mo tọ́jú ẹ̀ pa tó fi tẹ́rí gbaṣọ ni. Ní story mi lọ́wọ́ rárá. Àánú yín máa ń ṣe mí tẹ́ bá ń sọ mo kàn máa ń rẹ́rìn ni pé ẹ lọ súnmọ́ àwọn tó mọ̀ mí lọ bèrè lọ́wọ́ Jíbìkẹ́ fúnra rẹ̀ tí ó bá fàyìbò sí pé
sọ pa Abike fún wa tó bá jẹ́ òun ló ń sọ fún yín ẹ jẹ́ kó sọ dáadáa torí mi like yín máa fàbò sísí ẹ jẹ́ kó sọ á jẹ́wọ́ fún yín irú life tèmi live pẹ̀lú àwọn òbí mi gbogbo yín ẹ̀ ń ṣe ọmọ tí nǹkan kan bí ìwọ ló nílé ìwọ tó péré ní money money àkúlẹ̀ tí yẹ pé inú home níyà ẹ lọ kú sí ní Dublin tó ń jẹ̀gbẹ́ ìwọ ẹ sábọ̀d your mother died in a home eating her own faces her own poo. Why can't you keep her in your house? Esabot, why are your grandchildren not living with you? Obviously, you're not a good nana. O ma traumatize àwọn ọmọ ọmọ ẹni bó ṣe pa bàbá wọn tán ní wọ́n ló rán bàbá wọn lọ sọ́run pé you killed your son-in-law. You frustrated him to death. Bẹ́ẹ̀ náà ló ṣe máa pa àwọn ọmọ ọmọ ẹ̀. Wọ́n ti rí pé òmùrorò ní ẹ́. Ìwọ táwọn èèyàn ṣe ń ta tó ń ṣe jàti ṣe nǹkan tó fẹ́ máa ṣe lójú àwọn ọmọ ọmọ ẹnìyẹn. Insomnia tó ń ṣe ò lè sùn wá dúró lójú window láàárọ̀ wá dúró lójú window lálẹ́. Wàá máa ṣọ́ gbogbo àwọn ìyá mi ẹlẹ́yẹ tán ṣe ń lọ láàárọ̀ tán wọlé lálẹ́ ojú ẹ̀ ní gbogbo ẹ̀ ń ṣe olójú òwìwì. Ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ tọ́jú ọmọ ọmọ ẹ̀? Ó kú sórí social media wàá máa pa àwọn èèyàn admin olórí kìíní kan Fiona ṣe adé bàbá olómi pé àwọn ọmọ ọmọ ẹ̀ kò tọ́jú wọn ní bàbá wọn ti kú. Bàbá wọn ti kú tí náà tó yẹ kó tọ́ wọn ó ti bá ọkọ mi lọ. Ọmọ ẹ̀ tún ti bá ọkọ mi lọ ọkọ ẹlẹ́nkẹta. Ó mọ bó ṣe ń tọ́jú ọmọ ọmọ ni irú òbí wo ló jẹ́ tí ò lè gba àwọn ọmọ ọmọ ẹ̀ tí bàbá wọn ti kú. Wọ́n ti lose bàbá wọn ìwọ náà ló pa. Tọ́jú wọn kárí pé ò tọ́jú wọn ká gbédì fún ẹ pé èèyàn rẹ ni ó yẹ kójú tì ẹ́. You can't even take care of them. And you are there on social media abusing, cursing everybody. Your life is so bitter and empty. You can't stand the fact that all this upcoming generation are doing well. Right in your face. Ó fẹ́ para ẹ pátápátá. Ó ń dùn ẹ́. Ó lè tọ́jú ìyá tó bí ẹ débi pé ó máa tọ́jú ọmọ mú ẹ. Ó lè tọ́jú ìyá tó bí ẹ débi pé ó máa tọ́jú àwọn ọmọ ọmọ. Àìmọ̀ wá wù ẹ́ ló lé ẹ ní ọkọ ẹ Gaddafi ṣì wà láyé. He has said so much to us. Olórí burúkú obìnrin tó fi ń ṣépè tí yóò gbọdọ̀ ṣàgbákò òun ní ẹ́. Òun ní ẹ́ ò kí ń ṣe èèyàn gidi rárá. Kò possible kí gbogbo ayé ètì ẹ ìwọ ló yẹ kó jókòó kó check ara ẹ. Ọkùnrin ìkíní lọ, ìkejì lọ. Ìkẹta gan lọ gbogbo àwọn tó attempt lẹ́yìn yẹn kọ́kọ́ nu wọn ò dúró. Gbogbo àwọn tó tẹ̀lé ẹ tán tẹ̀lé ẹ lórí wall ẹ àwọn títí wọ́n ti finish ni wọ́n tẹ̀lé ẹ. Irú àwọn tán gbọ́ mọ́ àlè fún ọkọ táyé wọ́n ti bàjẹ́ tán máa ń gbọ́kọ létí tán máa torí child benefit owó ọmọ tán máa ń dẹrù ọkọ wọn síta láàrin òru. Àwọn làwọn tó ń tẹ̀lé ẹ. Àwọn títí wọ́n ti bàjẹ́ tán fẹ́ kó lọ bá wọn blog innocent ọkọ wọn. Àwọn làwọn tó ń tẹ̀lé ẹ. Ó lè réyàn gidi kankan tó ń tẹ̀lé ẹ Tókunbọ̀. Jẹ́ ká sọ tòótọ́. Ó lè rí lọ kú dànù kó lọ parẹ́. Ó lè stand the fact pé mi Abike mo wà láyé mo wà láàyè mi ò kú wọn gbé mi lọ́dẹ mo dé wọlé London padà ìdágìrì bá gbogbo ẹ̀yin ọmọ ewé ni. You can't bear it. You cannot stand to see Kudik Dolapo. Oh, very Naomi pé she's talking back at you freely. Ọ̀túnba pé wá ń tẹ̀ sí ẹ lójú. Elini nọ́ọ̀sì Elini ọ̀rẹ́ ẹ wọ́n bu fún ẹ padà kó lórí burúkú àwọn ọmọ kó lórí burúkú obìnrin báyìí ní ẹ. Àwọn tó ní nǹkan láti hide táyé wọ́n ti rún tó ń wá ẹni tó máa bá wọn jà tán fẹ́ sásábẹ̀. Òun làwọn bí àwọn eyín brumpam ìjọba eyín jèsè. Ọmọ títí ẹ ti bàjẹ́. Ẹni tó bá ti rírù yẹn náà bó ṣe bá yé àwọn ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ níta gbangba they can tell irú ọmọ tí yẹn jẹ́. Do we need to fight her anymore? She has finished herself with what she did to her own sister. Now I have every cause to believe pé yes. Ó nà bàbá ẹ̀ kú ni. Ẹ̀yin èèyàn mi tí fídíò yìí bá cut. Níbi ni wọ́n flag ẹ o. But kò ní pẹ́ come to an end torí wọ́n náà wà láwà allowed láti máa fi ṣe fídíò tí lórí Facebook. I will come back again. Wo lọ́wọ́ story ilé ayé ẹ̀ làwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ sí. Gbogbo àwọn tó blog wọ́n ṣe dáadáa jù ẹ́ lọ láyé. Detola Duke ó ṣe dáadáa jù ẹ́ lọ. Ìyáláyà wọn ṣe dáadáa jù ẹ́ lọ. Àyìnkẹ́ Adé ṣe dáadáa gbogbo àwọn everybody nínú tó tọmọ Eje àti tó jẹ́ part of Eje àti tí wọ́n ti kì í ṣe Eje but supporter Eje.
wọ́n ṣe dáadáa jù ẹ lọ fáfá ìwọ lọmọjú ọ̀rọ̀ lárí tó lọ sọmọ ẹ lọ́lá níyanu ìwọ lọmọjú ọ̀rọ̀ lárí tó ní kàn máa pàkọ́ bí ẹ lọ́lá ti débẹ̀ ẹ wá bá ń tan náà wò ó olórí burúkú irú àwọn ló ń ra àwọn re ní ọ̀rọ̀ gbogbo yín gbogbo ewé wèrè fẹ́ẹ̀kì tó ń gbé káàkiri kó fáwọn ọmọ ẹ kọ́ lọ fi gbàwé a lot of them ni wọ́n tí ní ìwé ọ̀hún kò yẹ ká wá sọ because èmi ò kí ń sọ pé kọ́ máa fi ìwé sprite èèyàn àmọ́ gbogbo èèyàn tí ò níwèé ojú búkì